mọ́tò ọgbà ẹ̀wọ̀n kọlu Korope, èèyàn méjì ló fara pa yánnayànna. díẹ̀ ló kù kí eré àsápajúdé tí mọ́tò ọgbà ẹ̀wọ̀n kan sá lóríta Ọláìyá nílùú Òṣogbo ìpínlẹ̀ Ọ̀ṣun láàárọ̀ ọjọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ 30 oṣù kẹta ọdún yìí rán èèyàn méjì sọ́run àpàpàǹdodo. ní nǹkan bí aago 9 kọjá ìṣẹ́jú 5 àárọ̀ ni mọ́tò ọgbà ẹ̀wọ̀n náà ń bọ̀ láti ọ̀nà Odi Olówó, ṣùgbọ́n dípò kó dúró fún iná tó ń darí ìgbòkègbodò ọkọ̀ èyí tó ń pè ní traffic light tó wà lóríta Ọláìyá, eré àsápajúdé ló ń sá lọ. iná ojú pópó yìí ti ṣí ọ̀nà fún àwọn ọkọ̀ mìíràn tó ń bọ̀ láti ọ̀nà MDS. ṣe ni ọkọ̀ ọgbà ẹ̀wọ̀n yìí kọlu Korope náà láti ẹ̀gbẹ́ tó sì rún un. dẹ́rẹ́bà Korope tó ní nọ́mbà GTN 74XB náà àti obìnrin kan tó gbé ni wọ́n fara pa yánnayànna. àwọn èrò tí wọ́n wà níbẹ̀ ni wọ́n fà wọ́n yọ nínú ọkọ̀. mọ́tò patrol van tó tẹ̀lé mọ́tò ńlá tó kó àwọn ẹlẹ́wọ̀n ni wọ́n fi kó àwọn méjèèjì tí wọ́n fara pa ọ̀hún kúrò níbi ìṣẹ̀lẹ̀ náà lọ sílé ìwòsàn. lẹ́yìn èyí làwọn ọ̀dọ́ yarí pé mọ́tò ọgbà ẹ̀wọ̀n náà kò ní kúrò níbẹ̀ àfi táwọn bá gbọ́ nípa ipò táwọn tí wọ́n fara pa ọ̀hún wà. ṣùgbọ́n nígbà tí ọ̀rọ̀ náà dá wàhálà sílẹ̀ èyí tí kò fààyè gba ìrìnkèrindò ọkọ̀ mọ́ ni àwọn ọlọ́pàá bẹ̀rẹ̀ sí í yin tajútajú sókè tí wọ́n sì lé àwọn ọ̀dọ́ náà lọ, èyí tó mú kí ọkọ̀ náà ráàyè sá lọ. Florence Babasola ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.